Ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn là á fi wò ó. Yorùbá ní ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn la fi wò ó. Kí ni Yorùbá ń pè lọ́rọ̀ sùnnùkùn? Ojú wo là ń pè lójú sùnnùkùn tí wọ́n fi ń wo ọ̀rọ̀ sùnnùkùn? A ti mú òwe yìí náà wá rí lórí ìkànnì Gbẹ̀du Èdè. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ọ̀rọ̀ tó farasin ni Yorùbá ń pè ní ọ̀rọ̀ sùnnùkùn. Ní àwọn ọ̀rọ̀ tó gba àrònú sí, tó gba kéèyàn ó wòye sí, tó gba kénìyàn ó wò ó dáadáa kó tó gbégbésẹ̀ lórí ẹ̀. Irú àwọn ọ̀rọ̀ tó bá gba ká wò ó dáadáa ká tó gbégbésẹ̀ lórí ẹ̀ ni Yorùbá ń pè ní ọ̀rọ̀ sùnnùkùn. Ṣé ẹ mọ̀ wí pé àkókò tí ò ń rò ó, béèyàn bá ro nǹkan kan nínú ọpọlọ, èèyàn ó tún máa wo nǹkan yẹn nínú ẹ̀mí. Ojú ẹ̀mí téèyàn fi ń wo nǹkan téèyàn ò rí níwájú èèyàn báyìí, o ò rí nǹkan níwájú èèyàn, tán bá ń sọ̀rọ̀ nípa ẹnìkan ńsìnyí, bóyá wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan kan, ṣùgbọ́n nǹkan yẹn ò sí níwájú èèyàn, kò sí níbi téèyàn ó ti rí i. Ó wàá gbé àwòrán nǹkan yẹn wá sínú ọpọlọ rẹ, ojú rẹ ó wá máa wò ó nínú ẹ̀mí láti lè máa fi wo kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé lórí nǹkan tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀. Láti máa wo nǹkan yẹn nínú ẹ̀mí, òhun ná ń pè ní ojú sùnnùkùn. Bọ́rọ̀ bá wá ti wà níkòríta ọ̀rọ̀ sùnnùkùn tá à ń fojú sùnnùkùn wò, ó ti gba nǹkan téèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lé lórí. Ìdí tí Yorùbá fi máa ń sọ wí pé ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn ná fi ń wò ó nìyẹn. Tán sì máa ń fi lo òwe yìí wọnú ọ̀rọ̀ tó bá dàbí ẹni pé nǹkan kan bá fẹ́ kó àwọn èèyàn àgbàlagbà ní papá mọ́ra, tó gba kán ní sùúrù lé lórí, tó gba kí wọ́n farabalẹ̀ lé nǹkan yẹn lórí, wọ́n á wá sọ wí pé ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn la fi ń wò ó. Ìyẹn ni pé tán bá ti sọ irú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu, n tí wọ́n ń gbìyànjú àti sọ fún wa ni pé ká ní sùúrù, ká wo nǹkan yìí fínífíní dáadáa kó tó di pé á gbégbèsẹ̀, kó má baà di àtẹ̀yìnkọ́gbọ́n fún wa. Ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn la fi ń wò ó. Bẹ́yìn náà bá fẹ́ lò ó gẹ́gẹ́ bí òwe nínú ọ̀rọ̀, ẹ ó lè mọ ibi tó yẹ kẹ́ ẹ lò ó sí, la fi ní ká málàyé ẹ̀ wá ní ṣókí. Ẹ ṣeun a dúpẹ́ o. Bàbá Ayọ́kẹ́lẹ́ lórúkọ mi.